fàyè gbà mí torí gbogbo igi nígbó ní fàyè gbági ìrókò ẹ fàyè gbà mí ẹ fàyè gbà mí gbogbo ẹyẹ. Kọ̀rọ̀jọ̀gbọ́n ní ṣọ̀rẹ́ múlẹ̀, mo dé mo wá gbagbó lọ́wọ́ onígbó. Aláǹtakùn ní ṣọ̀rẹ́ múlẹ̀, mo mà tún dé mo fẹ́ gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà. Ológì ni èmi àyànfẹ́ Olódùmarè tàjòdé o, kí gbogbo èkúté ilé ẹ paramọ́ o. Ẹ̀fún ò ní mú agbe tèmi kó má lè kárò, èdì ò mà ní di àlùkò tèmi kó má lè kó sùn. Ayé ò ní ṣe lékèlékè tèmi kó má lè kẹfun o. Bí ọjọ́ bá yọ alà kárí ayé, àlàkọlẹ̀ ní tòṣùmàrè. Ẹgbàágbèje òkùnkùn níbẹ̀ lóde ìsálú ayé o, ẹyọ̀kan ìmọ́lẹ̀ ní ṣọkọ fún gbogbo wọn. Ìbà yín o gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ̀yin ìyá mi Ọ̀pákẹ́ Ọ̀làkẹ́ Ajíbọ́lá ọmọ Ẹdọ ọ̀rọ̀ tí ń gbénu lédè édú yùmùyùmù, mo ṣèbà yín o. Mo kí gbogbo etí àti ojú tó wo fọ́nrán yìí wípé ẹ kú dédé àsìkò yìí o. Èwo ni a tún fẹ́ bára wa sọ̀rọ̀ lórí lọ́jọ́ ti òní? Ẹyẹ kan tí àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀yọ̀mọ̀yọ̀ ń pè ní ẹyẹlé. Ẹyẹlé jẹ́ ẹyẹ abìyẹ́ èyí tó máa ń fò ní ojú ọ̀run. Àárín àwọn ènìyàn ni wọ́n máa ń fi ṣe ibùgbé, èyí tó túmọ̀ sí wípé ènìyàn lè sin ẹyẹlé dáadáa. Ẹyẹlé a máa yé ẹyin bí ti àwọn ẹyẹ yòókù ni o, ṣùgbọ́n lábẹ́ bó ti lè wù kí ẹyẹlé yé ẹyin tó, wọn ò lè wé ju méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Nínú ẹyin méjì tí ẹyẹlé bá yé yìí, ìkan yóò jẹ́ akọ, ìkejì yóò jẹ́ abo. Bí àwọn méjèèjì yìí bá ṣe ń dàgbà ni àwọn méjèèjì yóò máa bá ara wọn ní ìbálòpọ̀. Ẹyẹlé yàtọ̀ sí àwọn ẹranko tó kù o nípa ìbálòpọ̀. Ìdí ni pé ó máa ń ṣòro fún abo ẹyẹlé láti lọ bá akọ mìíràn ní ìbálòpọ̀ yàtọ̀ sí ààyò rẹ̀. Gẹ́gẹ́ náà ni akọ ẹyẹlé. Akọ ẹyẹlé ò lè fi abo tó ti yàn ní ààyò sílẹ̀ wá lọ bá abo mìíràn ní ìbálòpọ̀. Tí akọ tàbí abo ẹyẹlé bá ṣe aláìsí, yóò gba olólùfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti yan olólùfẹ́ mìíràn. Kódà kó tó gbà fún ẹlòmíràn, kì í ṣe ojúbọ̀rọ̀ ni yóò fi gbà. Wọ́n á ti kọ́kọ́ bára wọn ja ọ̀pọ̀lọpọ̀ ìjà kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ ìbáṣepọ̀. Ẹyẹlé a máa tijú tí wọ́n bá fẹ́ bára wọn ní ìbálòpọ̀. Ẹ ò lè rí ẹyẹlé kó bá ara wọn ní ìbálòpọ̀ ní gbangba tàbí níbi tí ẹ̀dá alààyè yóò ti rí wọn. Ìtumọ̀ ni wípé ní ìkọ̀kọ̀ ni wọ́n ti máa ń bára wọn ní ìbálòpọ̀. Lẹ́yìn tí ẹyẹlé bá sọ ẹyin di ọmọ tán, ọmọ yìí ò tíì ní agbára láti fò nítorí wọn ò tíì ní ìyẹ́ tó pọ̀ lára láti fò. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ bó bá ṣe ń dàgbà sí, ìyẹ́ á bẹ̀rẹ̀ sí ní dé ara wọn. Bí ènìyàn bá fẹ́ sin ẹyẹlé, méjì ni ènìyàn gbọ́dọ̀ rà, wọ́n sì gbọ́dọ̀ jẹ́ akọ àti abo. Tí a bá ti kó wọn dénú ilé tán, ẹ jẹ́ kí á tu ìyẹ́ ara wọn, ẹ jẹ́ ká tu díẹ̀ nínú ìyẹ́ ara wọn kí wọ́n má bàa fò lọ. A sì gbọ́dọ̀ máa fún wọn ní oúnjẹ lójoojúmọ́. Nípasẹ̀ bẹ́ẹ̀, ara wọn yóò bẹ̀rẹ̀ sí ní mọ ilé, wọn kò ní fò lọ sí ibòmíràn. Àwọn bàbá wa máa pòwe wípé ẹyẹlé kì í bólílé jẹ kó bólílé mu kó dọjọ́ ikú kó yẹrí. Tí ènìyàn bá tọ́jú ẹyẹlé dáadáa, irú ẹyẹlé bẹ́ẹ̀ ò ní fi àyíká olówó rẹ̀ sílẹ̀ láéláé. Kódà kí ilé olówó rẹ̀ máa jóná, ó tẹ́ ẹyẹlé lọ́rùn kó jóná mọ́lé ju kó fi ilé olówó rẹ̀ sílẹ̀. Bí olówó ẹyẹlé bá kú, wọ́n á máa mọ̀ pé olówó àwọn ti kú o. Wọ́n á fún ara wọn lọ sí ọ̀dọ̀ ẹlẹgbẹ́ wọn mìíràn tí wọ́n ní ìtọ́jú. Abálájọ tí àwọn bàbá wa fi ń pòwe wípé tọ̀túntòsì ni ẹyẹlé fi ń kóre wọ̀lú. Wọ́n á máa kó àwọn ẹlẹgbẹ́ wọn mìíràn wá fún olówó wọn fún ìtọ́jú o. Ẹyẹlé tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn àgbàlagbà gbàgbọ́ wípé kò dára kí ẹni tí ò bá tíì kọ́lé kí ó máa sin ẹyẹlé, nítorí pé ayálégbé tó bá ń sin ẹyẹlé, ire tó bá yẹ kí ó kó wá fún olówó rẹ̀, sí ẹni tó nílé ni ire yìí yóò jẹ́ o.
Ohun kan tó jẹ́ ìyàlẹ́nu nípa ẹyẹlé ni wípé bí ẹyẹlé bá kó ara wọn jọ tí wọ́n sì ń wá oúnjẹ lọ, bí àpẹẹrẹ bí ẹyẹlé 10 bá rí oúnjẹ tí kò lè tó gbogbo wọn jẹ, wọ́n á pín ara wọn sí ọ̀nà méjì. Ìdá kìíní àkọ́kọ́ á kọ́kọ́ lọ sí ìdí oúnjẹ yìí, wọ́n á kọ́kọ́ jẹ ìbá tí wọ́n bá lè jẹ, wọ́n á yó. Lẹ́yìn tí wọ́n bá jẹun tán yó tán, ìdá kejì yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ jẹ oúnjẹ tirẹ̀. Ohun tó tún jẹ́ ohun ìyàlẹ́nu ni wípé tí wọ́n bá kó ẹgbẹ̀rún ẹyẹlé jọ papọ̀ sí ojú kan náà, kó tó pé wákàtí díẹ̀, wọn ó ti yára wọn sí ọ̀tọ̀. Olúkálùkù yóò ti dúró sí ẹ̀gbẹ́ olólùfẹ́ rẹ̀, wọ́n á sì máa fi ẹnu ko ara wọn lẹ́nu. Ẹ wò ó, ẹyẹlé wúlò fún ọ̀pọ̀lọpọ̀ fún iṣẹ́ ìbílẹ̀ lóríṣiríṣi, pàápàá jùlọ iṣẹ́ ìfẹ́ràn. Kí ni àwọn iṣẹ́ tí a lè lo ẹyẹlé fún? Àkọ́kọ́, fún oṣólẹ̀ owó, oògùn aborídèpènù, oògùn àánú, gbẹ́rẹ́ àánú fún ọmọ yahoo àti oògùn àsopọ̀ ẹ̀fẹ̀ láàrin akọ àti abo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìwọ tó bá wù láti mọ bí a ṣe ń fi ẹyẹlé ṣe àwọn iṣẹ́ wọ̀nyí, nọ́mbà mi rèé nísàlẹ̀ fídíò yìí, ẹ lọ sórí WhatsApp kí ẹ lọ mẹ́sẹ̀jì mi níbẹ̀. Ìbà rẹ o, olódù tó mọ gbogbo àrè pátápátá, ọba ìṣíwájú ayé, ọba ìkẹyìn ayé. Ìbà yín o, ẹ̀yin ìyá mi ọ̀pákí ọ̀làkí ajíbọ́lá ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí ń gbénú lédè èédú yùmùyùmù, mo ṣèbà yín o. Mo ní bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ má ta mí o, bẹ́ẹ̀ bá dodò ẹ má gbé mi lọ. Bọ́ bá fẹjọ́ mi sùn yín lẹ́bi àrè ni ẹ dá mi o. Àyànfẹ́ Olódùmarè lórúkọ tèmi o. Èmi lọmọ ẹlẹ́yẹ mẹ́ta kì í tọ̀nà mú ibọ̀. Ọmọ ẹlẹ́yẹ mẹ́ta bọ̀rọ̀ kàsàkàsà. Ọ̀kan iná, ọ̀kan òòrùn, ọ̀kan tó kù òṣùpá atanilára yàràyàrà. Ẹ tún pàdé mi nínú fọ́nrán mi o.